wọ́n jẹ́ mọ̀ fọ ọba aládé mẹ́tàléláàádọ́ta 53 rè wà nílẹ̀ Ìjẹ̀bú-Dàn àti first class ọba àti second class ọba àti third class ọba mẹ́tàléláàádọ́ta 53 rè nílẹ̀ Ìjẹ̀bú ọ̀pọ̀lọpọ̀ nínú wọn mọ orúkọ ọba ìlú wọn ó yá ẹ̀sùn mọ́ bí kẹwàá tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ máa gbọ́ kẹ́ bá ti ń gbórúkọ ìlú wọn kẹ́ ti ń gbórúkọ ọba ìlú wọn kẹ́ máa fọ present ṣàwò ó yá ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti Ìjẹ̀bú-Òde local government Ìjẹ̀bú-Òde local government ká bẹ̀rẹ̀ látòrí ọba ẹni rè ṣẹ̀ṣẹ̀ wàjà ní àìpẹ́ jọjọ́ rè ọba Dr. Sikiru Káyọ̀dé Adétọ̀nà Ọ̀gbágbá kejì ti Àwùjalẹ̀ the paramount ruler of Ijebu land èkíní rẹ̀ yẹn Ìjẹ̀bú-Òde local government kọ́lọ́n kó túbọ̀ délẹ̀ ẹ̀wọ̀n Àwùjalẹ̀ máa tún ṣe jù tí wọ́n lọ kọ́lọ́n kó bá ènìyàn ní àìpẹ́ jọjọ. Number 2 àmú ní Ìjẹ̀bú-Òde local government náà àmú ọba J.A. Ọ̀ṣúnsàmì J.P. Aládékàn of Òkè Àkó. Number 3 àmú ọba engineer S.A. Salisu J.P. the Lamodi of Ìṣíwọ̀. 3 kábọ̀rẹ́ number 4 àti bọ̀rẹ́ Ìjẹ̀bú East local government náà àmú aláyélúwà ọba A.A. Ògúntáyọ̀ the Àjàlọ́run of Ifẹ̀. Number 5 aláyélúwà ọba A.K. Alákìjà J.P. Àkìjà of Èkìjà. Number 6 aláyélúwà ọba S.A. Ọ̀nàfọwọ́kàn J.P. Ọlọ́kọ̀ of Ìjẹ̀bú Ìmúṣin. Number 7 aláyélúwà ọba M.O. Adésínà Olówu of Òwu. Number 8 aláyélúwà ọba Dr. M.A. Kàsálí MFR Múyègẹ̀sọ̀ ti Ìtẹ̀lé. Number 9 aláyélúwà ọba J.A. Adé Fákọ̀yà the Magushen of Ìtàmárùn Ìjẹ̀bú. Yes. Number 10 aláyélúwà ọba Abdulsamad Ọlálékan Kàsálí Ògbélú ti Èṣúré. Number 11 aláyélúwà ọba M.A.O. Adénáìkè Oyèbọ́lá ti Ìgbàgà. Number 12 aláyélúwà ọba engineer I.O. Ajẹ́dẹ Ògìrìmàdàgbò of Ìlódò Káyàbọ̀rẹ́ Odògbolú local government. Number 13 aláyélúwà ọba Síkírù Adéfúwàpẹ́ Òkúríbidó Ìdàgúrèwé of Ìdọ́wá. Mo rántí Ìdàgúrèwé àná ọba Adékọ̀yà kọ́lọ́ kó délẹ̀ wọn. Number 14 aláyélúwà ọba M.A. Mọ́sùrù the Olómù of Òmù. Aláyélúwà ọba G.O.A. Adétóyè Lékàn of Ìbẹ̀fún Èrèwàjà ìlọ ibi àgbàmrè ní àìpẹ́ jọjọ ìkọlọ́n kó bẹ́ni délẹ̀ wọn. Number 16 aláyélúwà ọba A.R. Òkúbánjọ the Òbìrí of Ayépé. Number 17 aláyélúwà ọba O.M. Abàjò Olówu Ìjí of Odolówu Ọ̀kùnọ̀wà. Number 18 aláyélúwà ọba engineer Adémípọ̀sí Báṣọ̀run the Òru of Ìmòru Òrúgbògbò of Ìmòru. Àwọn náà wọ́n lọ ibi àgbàmírè ní àìpẹ́ jọjọ rè kọ́lọ́n kó bẹ́ni délẹ̀ wọn. Number 19 aláyélúwà ọba Ìbùkún Adéwálé Gbádébọ̀ Àkàlàkò of Àfò Ayépé. Number 20 aláyélúwà ọba Abdulwasiu Ṣóbọ̀wálé Olówu of Odolówu Ayépé. Yes. Number 21 aláyélúwà ọba Musibau Dáúdà Hòsénì Alákàn of Ayépé. Number 22 aláyélúwà ọba Dr. M.A. Alátìṣe Gbégàndé of Ọ̀sọ̀sà. 23 aláyélúwà ọba Olúfẹ́mi Sunday Ògúnbánjọ Kòbówòrẹ́ of Òdòjòbòrẹ́. Number 24 aláyélúwà ọba Michael Kọ́láwọlé Adékọ̀yà Aláyàbá of Abà Ayépé. 25 aláyélúwà ọba I.O. Adékọ̀yà J.P. Àyànyẹ̀lú of Ìjẹ̀ṣàjẹ̀bú. Aláyélúwà ọba J.A. Dẹ̀yìnbọ̀ the Òkèmú of Alá. Aláyélúwà ọba Abdulganiu Olúṣẹ́gun Awókọ̀yà Yésùfù Olúfẹ̀
Olúfẹ̀sọ̀joyè of Ìrèlè Ìjẹ̀bú, Àbọ̀rí Ìjẹ̀bú North Local Government. 28 Aláyélúwà Ọba Lawrence Jayé Ọba Adébàjù Orímolúsì of Ìjẹ̀bú Igbó, Molúsì of Ìjẹ̀bú Igbó. Aláyélúwà Ọba A.A. Adénúgbà Èbúmàwé ti Àgọ́ Ìwòyè. 30 Aláyélúwà Ọba Habib Amos Awóbàjò Límèrì of Àwà Ìjẹ̀bú. Aláyélúwà Ọba J.A. Quadri Alápòru of Ìlápòru Ìjẹ̀bú. Number 32 Ọba Razak Olúfẹ́mi Adébánjọ Olóru of Oru. 33 Aláyélúwà Ọba M.A. Yusuf Ṣọ̀pẹ́núkàlẹ̀ of Òkè Ṣọ̀pẹ́. Aláyélúwà Ọba Ìbítóyè Ṣọ́lájà Kégbọ́ of Àtìkòrì. Aláyélúwà Ọba Adérẹ̀mí Ògúnyẹ Abìjàparako of Jàpárá. Aláyélúwà Ọba Adélékè Adékọ̀yà Bẹ́jẹrókù of Òkè Àgbò. Aláyélúwà Ọba Abdulrasheed Bánjọ Olókìnẹ̀ of Ọ̀jọ́wọ̀, Àbọ̀rí Ìjẹ̀bú North Local Government. Number 38 Aláyélúwà Ọba Olúrẹ̀mí Owólabí Ọbáyọmí Elése ti ìlú Ìlése Ìjẹ̀bú. 39 Aláyélúwà Ọba Barrister J.A. Òkúbẹ̀nà Elérùnwọ́n of Èrùnwọ́n. Aláyélúwà Ọba G.A. Ọ̀nàfùwà J.P. Olíwòrò of Ìwòrò. Aláyélúwà Ọba Abdulsalam A.R. Ọmọ́táyọ̀ Ṣadérinrẹ of Ìṣànyìn. Aláyélúwà Ọba J.B. Òtúkọ̀yà J.P. Olígùn of Ìlúgùn North. Aláyélúwà Ọba E.A.O. Olúsàmì Àjàláyé of Ìlúgùn South. 44 Aláyélúwà Ọba Adédọ̀tun O. Odùsànyà Olú of Odò Ṣẹ́lú Alárọ̀, Àbọ̀rí Ògùn Waterside Local Government or Ìjẹ̀bú Waterside Local Government. Number 45 Aláyélúwà Ọba Fọláìlú Adékúnlé Hasan Lẹ́nuwá of Ọ̀dẹ-Omi. Aláyélúwà Ọba F.A. Mánúwá Elérò of Ìtẹ̀bú Mánúwá. Aláyélúwà Ọba B.O. Balógun Onírokùn of Ìrokùn. Number 48 Aláyélúwà Ọba Bọ́lá Ràhímì Alárìgé of Ìbíadé. Aláyélúwà Ọba M.A. Adéníyì Eléfìrẹ́ of Èfìrẹ́. Number 50 Aláyélúwà Ọba F.A.O. Òbíkọ̀yà Ọlọ́ni of Ọ̀ni. Number 51 Aláyélúwà Ọba Olúṣẹ́gun Olúdọlápọ̀ Ògúnyè Ojótúmòro of Àbígi. Number 52 Aláyélúwà Ọba Kazeem A. Salami Ọ̀ṣọ́bíà of Makunomi. Number 53 Aláyélúwà Ọba Abímbọ́lá Jímọ̀ Máfẹ̀ Onísìn of Ìlúsìn. Àwọn ọba 53 traditional rulers nílẹ̀ Ìjẹ̀bú bí mo dárúkọ yìí. Nílẹ̀ Rẹ́mọ wọn ní 33, Ìjẹ̀bú Rẹ́mọ ní 33, Ìjẹ̀bú ní 53. Tàbá pàdédé nẹ́pọ̀ àwọn ọba ládéládé mẹ́mọ̀fọ́ Ìjẹ̀bú ń lọ bí 100 tí mo fọ ilẹ̀ Ìjẹ̀bú orílẹ̀-èdè kan ṣoṣo ni kórádìfọ̀ òyìnbó dé. Àti Ìjẹ̀bú àti Rẹ́mọ ìkan náà rí dédé ẹni ráfẹ́kànjọ́lẹ̀ jọm ṣélù kórádìfọ̀ ọ̀tẹ́wọ̀ orúkọ kan náà rà jọm jẹ́ orúnjẹ kan náà rà jọm jẹ ilẹ̀ kan náà rà jọm tẹ̀. Kẹ́ bá ti gbórúkọ ìlú wọn ní bèrè kẹ́ mọ̀ fọ bíbí rẹ̀ ẹ̀rìn wà kẹ́ bá ìgbórúkọ ìlú wọn àjẹfọ́ baálẹ̀ ṣìrìn jẹ nílùú wọn láìpẹ́ kẹ̀ elevation adé dédé ọba nílẹ̀ Ìjẹ̀bú máa tún mú tilẹ̀ Ìjẹ̀bú Rẹ́mọ 33 obas máa tún mú wá láìpẹ́ láìjìnà. Ẹ ṣé o.